dẹ́ndẹ́ ọ̀rọ̀ ó ti dòde dẹ́ndẹ́ ọ̀rọ̀ ó ti dòde ètò tí gbogbo ayé ń gbọ́ ó ti lálẹ́ wò gòdè dẹ́ndẹ́ ọ̀rọ̀ ó ti dòde lórí Agége rédíò ló ti balẹ̀ gòdè dẹ́ndẹ́ ọ̀rọ̀ ó ti dòde ní 106.9 gbogbo ọjọ́ Wednesday dẹ́ndẹ́ ọ̀rọ̀ ó ti dòde lágogo 2 sí 3 ọ̀sán lẹ máa gbọ́ dẹ́ndẹ́ ọ̀rọ̀ ó ti dòde dẹ́ndẹ́ líṣọ́ sọ̀rọ̀ ó ti dòde dẹ́ndẹ́ ọ̀rọ̀ ó ti dòde ètò tó mọ́gbọ́n wá ètò fàkìkì dẹ́ndẹ́ ọ̀rọ̀ ó ti dòde adé orí ọ̀kìn